Ìyá Ẹ̀ta apá kẹta sinimá tó kọ́mọ̀mọ̀ tó ṣàfihàn lórí Mo-Bípé TV lórí YouTube channel. Ṣé gbogbo wa mọ ibi tí apá kejì parí sí o, níbi tí Mo-Bípé ti ní kọ́kọ́ ẹ̀ má sùn lẹ́lẹ̀ pé òun fẹ́ sùn rí bẹ́ẹ̀ tó tú ẹ̀tún ránṣẹ́ pé òun fẹ́ jàmàlà. Nígbà tó tún gbámàlà dé, ó tún ní pé ta ló tàmàlà fún un, ṣé kò ń ṣe ẹni tó jẹ́ pé ó gentle, ó ní àmàlà oníkanra lòun fẹ́ jẹ o. Ẹni tó bá ń kanra tó ń egungun lòun fẹ́ jẹ àmàlà ẹ̀ torí òun ló máa lọ lẹ́nu. Ní ọkọ bá tún gbámàlà délé alámàlà ló bá ní pé ẹni tó tàmàlà ẹ̀ fún ẹ pé kó tún ara kan o. Ní ẹni tó tàmàlà fún bá tún rẹ̀ pé ìyàwó yín máa fọ́ ni o, ó lóyún, ó máa ń ṣèyàn bẹ́ẹ̀. Nígbà tó gbámàlà dé, ìyàwó ẹ̀ bá fìfẹ́ tinú tẹ̀dọ̀ ló fi jẹ́ o. Ẹ wá dúró wàhálà tó ṣe. Ní gbogbo bó ṣe ń ṣe gbogbo ìyà ṣáàbùrò gan wò ló pé irú ìyàwó yìí ṣe ń dààmú bọ̀dá mi báyìí tó fi di wípé bọ̀dá mi wá ń pẹ́ fẹ́ máa di gbẹ̀wò dání lórí pé ìyàwó wọn lóyún. Níbí náà ni àbúrò tí ń bá ẹ̀gbọ́n ẹ̀ sọ pé ẹ̀gbọ́n kí wá ló dé tẹ fi wá dìdìrìn báyìí tẹ́ fi kí n ṣe bí ọkùnrin mọ́. Ẹ bá ní stay out of me and my wife business. Ìyàwó bá tún ní òun tó fẹ́ jẹun lọ́gbà kan òun ló tún ní pé bó tún ṣe jẹ sẹ̀mó ló tún ní àbàlẹ̀ òun tó fẹ́ jẹun níbẹ̀ lọ́kọ tó fi ṣe pé ìwọ kí ni wọ́n kòun kó bá ń gbóúnjẹ lòun bá fà mọ́ra ló bá jẹ́ tiẹ̀ pé tóun bá jẹ́ àmàgbà nínú oyún lára ẹ̀ bẹ́ẹ̀. Níbẹ̀ náà ni àbúrò ọkọ tún wò pé bọ̀dá mi ṣé kò yẹ pé tún ti ń gbàbọ̀dè fárábìnrin yìí eléyìí wá fẹjọ́ sun àǹtí ẹ̀ o ló wá sọ gbogbo bí nǹkan kan ṣe ń lọ nínú ilé wọn. Nìyẹn bá ní kódà àǹtí ìyàwó àgbọ̀n òun ó ti lóyún o pé torí ẹ̀ náà ló ṣe báyìí. Ẹ ṣá mọ̀ pé ìyá ọkọ tó jẹ́ àǹtí ọkọ ìyẹn ò mọ̀ pé ó lóyún tẹ́lẹ̀ nìyẹn náà kórìíra ẹ̀ ló bá ní ṣé òun wá lóyún sọ́wọ́ ni òun máa ṣe kí ni o òun á délé òun á lọ fojú ẹ̀ méjèèjì rí i pé irú eléyìí ò gbọdọ̀ máa ṣẹlẹ̀ sí Lateef pé ìyàwó ẹ̀ ti fẹ́ gba Saturday gbé Sunday lè lọ́wọ́ ló bá lọ bá lọ́jọ́ kan ló bá di lọ́wọ́ ọjọ́ kejì nígbà tó tún bá dé ìyẹn náà tún lọ síta lóun fẹ́ lọ rajà ó wá bẹ̀rẹ̀ pé ẹja fún ta ni ó bá ní òun fẹ́ lọ rajà fún ìyàwó òun ni pé ìyàwó òun fẹ́ jẹ ọjà odò ìyẹn bá ní ó tún fẹ́ lọ rajà odò ní ẹ bá ní àǹtí ẹ fọkàn balẹ̀ ilé mi lẹ wá o èmi mo dẹ̀ invite yín lẹ fi wá gbogbo ilé ìyẹn ní èwo ni gbogbo kàtìkàtì ilé tó ń ṣẹlẹ̀ yìí tó wá dí ìyàwó tọkọ wá tí ìyàwó wá dọkọ mọ́ ẹ lọ́wọ́ padà sílé fún mi ìgbà wo ló di gbogbo rádaràda báyìí bó ṣe dá a padà nìyẹn pé òun fẹ́ lọ wò tó dé a surprise oúnjẹ tó ti rà fún ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ yẹn pepper soup yẹn ti parí ẹ̀ wá ṣé mi ló tún wọ́dà fún ló bá yà wọ́n lẹ́nu pé ṣe bí wọ́n ló sọ pé òun jẹ oúnjẹ yìí ló tún ní kí n lọ síta kí n lọ rà míì kò tí ì ṣe méjì kò ṣe méjì o ó ní ìyẹn tí wọ́n ń jẹ nìyẹn tó bá dẹ̀ tún gbé èyí tó ń gbé bọ̀ wọ́n á tún jẹ níbẹ̀ ni ìyá ọkọ ìyẹn tó jẹ́ àǹtí tí ní olóúnjẹ ìyá ní olóúnjẹ òfò ní ó fẹ́ ba ilé àbúrò mi rú níbí náà ni Lateef ti ń sọ pé ṣé orí nǹkan tó dá lẹ́sìn òun ti jẹ́ kó máa sọ̀rọ̀ sí wa ọ̀rẹ́ náà tún wá kí lọ́jọ́ kan ó sọ pé gbogbo ohun tó ń ṣe sọ́kọ yìí ò dáa nìyẹn bá ní pé báwo ló ṣe máa hùwà sí ọkọ ẹ̀ báyìí ṣé olóyún sọ́wọ́ ni ìyẹn ò ní olóyún ò ní kó má lè ṣiṣẹ́ o nìyẹn bá ní ìwọ́n tiẹ̀ máa rò wọ́n tiẹ̀ ó nídìí tí mo fi ṣe gbogbo ohun tí mò ń ṣe fún yìí o èmi náà mọ̀ọ́mọ̀ máa ṣe ni kò yẹ pé mi náà mo dájú débẹ̀ òun náà ti dájú mi lèmi náà fi fẹ́ dájú ẹ̀ ó ní àwọn ìgbà kan wà tí yẹ pé nígbà tó òun ti lóyún tó bá ti rí òun ọkọ òun á ní kó òun ṣe oúnjẹ kan tó bá sè tó bá tún yá tún ní iyán lòun fẹ́ jẹ kókò ń ṣe pándò iyán ọlọ́wọ́ gúngún ni ìyá sọ pé kí ni ìyàtọ̀ nínú pándò àti iyán ó ní rárá o kó lọ fi ọwọ́ gún iyán ni ó ní gbogbo eléyìí náà ló wá mú òun náà tóun náà fi ń ṣerú àwọn wà báyìí àfìgbà tóun bá máa gbóúnjẹ ẹ̀ kó ta lọ gún iyán bó ṣe lọ gún iyán náà láṣẹ̀ṣẹ̀ tún gbé iyán yẹn padà ọkọ òun ò ní ṣàánú òun pé òun ti go through gbogbo wàhálà àti làlàkò ó ní kò dẹ̀ wọnú kitchen lẹ́ẹ̀kan ṣoṣo báyìí pé òun fẹ́ lọ dáná fún òun ó ní ṣùgbọ́n olójó kan náà tún wà dé pé àwọn tún ń bọ̀ láti òde tẹ́ pé ọkọ òun ò tiẹ̀ rán ní òun tó ní kóun bá òun ṣílẹ̀kùn tó ní irú ìwọ èmi ọkùnrin ọkọ wa ní kí n máa ṣílẹ̀kùn fún ìyàwó mi láyéláyé ẹ má sọ̀rọ̀ ẹ̀ fún mi mọ́ o pẹ̀lú gbogbo ìdààmú tó fún mi níta yẹn má dán òun wà ní pé kí ló lè nínú kí ọkọ ṣílẹ̀kùn fún ìyàwó ẹ̀ pé ṣe bí ìfẹ́ náà ni ó wá ní ṣùgbọ́n kété táwọn lóyún tó gbogbo òun lóyún bẹ́ẹ̀ ló bá yẹ̀ sí ṣílẹ̀kùn mọ́tò fún òun ló ń kẹ́hùn gẹ̀gẹ̀ ló ń ṣe òun gẹ̀gẹ̀ ló wá ń pé gbogbo tó ṣe rí ló tún wá ń ṣe báyìí ìwà arákùnrin yìí òun wá wọ́n dà wípé ṣé kò ń ṣe ìwé yìí náà tó jẹ́ pé pan-africanist gangan ní ẹnu ó tún bá mi gbé báàgì ìpa lọ́wọ́ eléyìí má ti wá ga jù òun wá mọ̀ pé òun ti bọ́ ayé ó tún gbé breakfast wá bá òun in bed lọ́jọ́ kan tóun tún wá wò wípé ọkọ mi ìwọ fún mi ní breakfast in bed gbogbo eléyìí ò ṣẹlẹ̀ lè ṣé tó gbọ́ ọmọ oyún tó tún wá gbọ́ pé ẹ̀ta ni ó ní gbogbo eléyìí ló fà á o ṣùgbọ́n eléyìí tí mò ń lò yìí ayé tí mò ń jẹ yìí àjẹpẹ́ ni màá fojú ẹ̀ hàn màá bo ó tún wá ní òun tún wá rán ọkọ ẹ̀ lọ síbi ọjọ́ patí lọ́jọ́ kan ó ní patí jollof rice lòun fẹ́ jẹ ó tún wá ní specify pé ibi tó ọkọ ti ń ṣe lálákòókò náà ti da epo sí òun náà lára ó wá náà fẹ́ rí catering service yẹn ìyẹn bá ní pé òkè òun ìsàlẹ̀ jọ̀lọ́ọ̀fù yẹn gan lòun fẹ́ wọ́n bá mú ìsàlẹ̀ jọ̀lọ́ọ̀fù wọ́n bù fún nígbà tó tún délé ló bá ní pé patí jollof rice tó bèrè rí ìyẹn bá ní ibo ló ti gbé wá ó bá ní pé ibi tó ti ń ṣe wedding òun lòun ò jẹ patí jollof rice oní wedding ó ní patí jollof olókùú lòun fẹ́ jẹ níbẹ̀ nínú ti bí ọkọ tó wá mú káàkiri tó drive house tó ní wàhálà yìí ti tó gẹ́ ìyá ọ̀rẹ́ náà wá sọ pé gbogbo ìdààmú yìí ti pọ̀jù fún ọkọ yìí bọ̀bọ́ ìwà tì síta ó ní kò kàn òun ibi tó bá fẹ́ lọ kó lọ
òun ṣà fẹ́ jayé orí òun torí ó ti ṣe tiẹ̀ náà fún òun náà. Níbi tó ti jáde tán nìyàwó ti ń rọbí o. Níbi tó ti ń rọbí, ó tún sọ wípé kó tètè bá òun pe ọkọ òun, kó tètè bá òun pe ọkọ òun kó wá gbé òun lọ sí hospital ilé ìwòsàn. Ibi tó ti ń pe ọkọ, ọkọ ò gbé fóònù torí inú ń bí ọkọ lọ́wọ́. Ọkọ wò pé irú kátikàti wo ló ń ṣẹlẹ̀ yìí. Nígbà tó wo ring fóònù ẹ̀ tó ring ó rí pé nọ́mbà ìyàwó òun ni kò gbé, ó abandon ẹ̀. Níbẹ̀ náà ni ìyàwó wá ń rọbí o. Kí wá ló ṣẹlẹ̀ sí ìyàwó? Ṣé ó rí ọmọ yẹn bí ni? Ṣé nígbà tó bí àwọn ọmọ yẹn, ṣé mẹ́ta ni? Ṣé òun gangan ló lóyún? Ẹ máa bá a bọ̀ nínú apá kẹta tó ń bọ̀ lórí Ìyá Ìta.